ìbà ìbà olódùmarè lẹ́yìn rẹ̀ ìwọ náà tún ni bàbá lẹ́yìn rẹ̀ ìwọ náà tún ni ọba tí kò ní níwájú tí kò ní lẹ́yìn ayé faratì ó dúró kò faratì nǹkankan lẹ́yìn rẹ̀ Ọlọ́run ìwọ ló tún kù ó tó kábíyèsí ọlọ́run alápá ńlá tó solé ayé ró kìnìún ẹ̀yà Júdà gbanigbani lọ́jọ́ táyé bá kọ ní sílẹ̀ àìkú àìsá olódù ọmọ àrè ọlọ́run ọba tó ń ṣohun gbogbo ní tìyanu ọba tó lóhun gbogbo lódù ẹ̀rù jẹ̀jẹ̀ ẹkùn ọ̀gọ̀ Fáráò alábẹ́nú àtúnṣá sí ọba mi òkè pààrà tí màá sọ gbogbo ọlọ́rọ̀ ní dìdìrìn yágbó yájú ọkùnrin ogun ní àrí ìró àlá Olódùmarè ìbà rẹ o mo ṣèbà Olódùmarè lẹ́yìn Olódùmarè náà tún ni olúwa ni olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣaláìní ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù ó mú mi lọ sí àwọn omi dídákẹ́ rọ́rọ́ ó ń tu ọkàn mi lára ó mú mi lọ sípa ọ̀nà òdodo rẹ̀ nítorí orúkọ rẹ̀ nítòótọ́ bẹ́mi tilẹ̀ ń rìn láàrin àfonífojì òjìji ikú èmi kì yóò bẹ̀rù ibi kan nítorí tí ìwọ wà pẹ̀lú mi ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ wọ́n tù mí nínú ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú èmi àdìjú ọ̀rọ̀ Olódùmarè ìwọ da òróró lé mi ní orí aago mi sì kún àkúnwọ́ sílẹ̀ nítòótọ́ ire àti àánú ní ọmọ tọ̀ mí lẹ́yìn títí ọjọ́ ayé mi gbogbo èmi ó sì máa gbé ilé Olúwa láé àti láéláé àmín tó kádúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọlọ́run tó tún mú ojú gbogbo wa rónìí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ adápọ̀ ẹ̀ wá nǹkan fìdílé lónìí o mo kí gbogbo yín ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ajálẹ̀ ní gbogbo ibi tí kíkì mi bá ti bá yín àti àsìkò tẹ́ ẹ bá wà lápá ibi tẹ́ ẹ wà níbẹ̀ òun mo kí yín o ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú alẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi láṣẹ Èdùmàrè ojú tẹ́ fi ń wò mí yìí ojú yìí ọ̀nà ìrẹ́lẹ́dẹ̀ yìí etí tẹ́ sì fi ń gbọ́ mi etí yín yìí ọ̀nà fàyà pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí ọwọ́ aṣọ mo kí gbogbo yín láṣẹ Èdùmàrè inú ilé tẹ́ ti ń gbọ́ mi yìí ọkọ̀ tí wọ́n so mọ̀rìwò mọ́ kò ní gúnlẹ̀ síta ọ̀dọ̀ yín ìgbóná ò ní wọnú ilé yín inú ilé tẹ́ ti ń gbọ́ mi yìí wàhálà ìdààmú kókó jàǹjàǹ kò ní dé bá yín nínú ilé tẹ́ ti ń gbọ́ mi yìí ogun oore ilé kò délé oroko kò dóko kò mọ̀ ní ìṣẹ̀lẹ̀ sẹ́yìn olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ tiwa Olódùmarè ọba ò ní padà lẹ́yìn yín àmọ́ ẹ̀ ń bá ní káwà ó lọ ká mọ́ bọ̀ náà bí mo ti máa ń sọ náà láwàá dé láàní débá láṣẹ Èdùmàrè ìbà Olódùmarè lẹ́yìn Olódùmarè náà ló tún kù kò sẹ́lòmíì ẹ bá sọ pé òṣù Olódùmarè ẹ bá ń sọ fún tọ̀ ẹni mo ló ti pàdánù ọpọlọ ni Olódùmarè ń bẹ bíi tàtijọ́ àwa ni ká súnmọ́ Olódùmarè lè máa ṣe tó dáa fún wa tó mo kí gbogbo yín o ẹ dákun wá nǹkan fìdílé ṣe mọ̀ pé Yorùbá ló lọ tí wọ́n bọ̀ tí wọ́n sọ pé bí ọba nídìí obìnrin èyí dédé jẹ́ kúmólú àfi tí ọba sanwó ọkọ̀ mo dé o mo tún dé láàárọ̀ yìí mo dé ká bí ẹ̀gbọ́ fẹnu ọkọ̀ sọlẹ̀ sórí ìkànnì àdìtú ọ̀rọ̀ TV gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ dákun ẹ máa bá ń ṣíà prógráàmù yìí kó lè kan gbogbo àwọn tí mo fẹ́ kó kàn lára wọn ò ní pẹ́ lórí ètò yìí nítorí pé nǹkan kan náà la gbọ́ ló tún mú wa sáré jáde lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá Kóòtù Òjíire bàbá mi àgbàlagbà grandpa lèmi a máa pè yín bàbá mi Professor Bánjí Akíntóyè láṣẹ Èdùmàrè Olódùmarè ó túbọ̀ bá wa lọ́ra ẹ̀mí yín Olódùmarè ó bá wa fún yín lẹ́mìí gígùn bàbá àdúpẹ́ lọ́wọ́ Olódùmarè bàbá mi àgbàlagbà olóyè Sunday Igboho owó bàbá Adámì òòṣà ẹni tí wọ́n ń tìṣe bó ti ń tira ẹ̀ sójú ọ̀nà ẹkùn ọkọ̀ Fúlàní bàbá mi mo kí yín o Olódùmarè ó túbọ̀ mọ fún yín ṣe síwájú sí ẹ̀yin lẹ́túbọ̀ mọ rẹ́yìn òdì ẹ̀ túbọ̀ mọ jẹrí àwọn ọ̀tá yín ni láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yin bàbá mi lọ́tún lósì òmíyọ̀ mo kí yín o ẹ kú gbélédò wá ti pé orí ẹ kú iṣẹ́ ìfọmọnìyàn ṣe nígbà tí ṣùyọ̀ bàbá jiná tán kòkòrò ní mú yín lẹ́nu bàbá gbogbo àwọn tí wọ́n ń bá yín ṣe náà Olódùmarè ọmọ wà lẹ́yìn wọn ni láṣẹ Èdùmàrè ọwọ́ ọ̀tún bàbá wọn ní gbàgbé yín ọ̀gá mi àgbàlagbà ìbàrẹ̀ 1 million bàbá mi àgbàlagbà nú Koiki Media Koiki Media Ọláyọmí Koiki ẹ má bínú pé mo bá yín lóye mo pè yín lórúkọ the great white lion the last man standing
ọwọ́ ọ̀tún bàbá nù agbẹnusọ fún bàbá wa olóyè Sunday Igboho láṣẹ Èdùmàrè ilẹ̀ Yorùbá ń bọ̀ wá rójú ń bọ̀ wá ráyè gbogbo àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá gbogbo àwọn ọmọ àlè Yorùbá Olódùmarè ọba wa gbá wọn dànù kúrò nílẹ̀ bàbá wa ilẹ̀ bàbá wa sì ń bọ̀ wá gbòmìnira gbogbo ìdààmú wàhálà ogun Fúlàní lónìí ogun káwọn kan máa jayé fàmílétè ntutọ́ nínú tá a fẹ́ sọ yìí Olódùmarè yọba wa gbá gbogbo wọn kúrò lórílẹ̀ alààyè láṣẹ Èdùmàrè ẹ̀jẹ̀ ọ̀dàlẹ̀ náà láti tẹ̀lé lẹ́ẹ̀lérí láṣẹ Èdùmàrè tó mo kí gbogbo yín o ẹ̀kú bẹ́lẹ́dùn wá ti pé ó rí ogun Fúlàní nílẹ̀ Yorùbá Olódùmarè ọba wa fòpin sí ká jí ni gbé ká máa bèrè ránsọ́ọ̀mù ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá ni wọ́n sì ti fowó rà àwọn ọmọ àlè Yorùbá ṣùgbọ́n Olódùmarè ọba wa ṣẹ́gun yóò ṣẹ́gun fún wa àṣẹ́délẹ̀ ní láṣẹ Èdùmàrè tó mo dé kólókó ọmọ lè roko mo tún dé kọ́lọ́nà ọmọ lè rọ̀nà gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ ẹ sáré tètè wá o ẹ wá gbọ́n tí mo mú wá fún yín láàárọ̀ yìí n tó tún ṣẹlẹ̀ lágbègbè kan ni kí n ṣe asáré lọ sórí tí mo wá fún wọ́n sì padà wá lórí ẹ̀ àmọ́ ẹ dákun ẹ jẹ́ n ṣe àfitò yín létí kí gbogbo ọmọ Nàìjíríà tún gbọ́ o gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá kò tún òjíire gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ ládúláwọ̀ pátápátá gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ jákèjádò gbogbo orílẹ̀-èdè àgbáyé gbogbo ẹ̀yin ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn bàbá wa Fálànà ẹ̀yin náà bàbá ẹ dákun ẹ bá ń ṣí ẹ̀kọ́ kan bàbá wa Fálànà lára wọ́n ń fàjáyé fàmílétè ntutọ́ wọ́n sì ń fìyà jẹ wọ́n ní Ìpókíà local government n ò dákọ̀ ẹnìkan o kódà eléyìí kò fi gbogbo ara papọ̀ mọ́ ti ń ṣẹlẹ̀ lágọ̀ọ́sàsá àmọ́ àgọ̀ọ́sàsá náà ní ti ń ṣẹlẹ̀ àtàgbègbè ẹ̀ gbogbo àwọn tí ọ̀rọ̀ yìí bá kàn kí wọ́n yá ṣàtúnṣe báyìí ní ká tó pariwo wọn jù báyìí lọ torí a ní evidence lọ́wọ́ á sì pariwo wọn ju bó ti yẹ lọ bí wọn ò bá tètè ṣẹ́ra ró àbí kí wọ́n tètè dákẹ́ lórí nǹkan tí wọ́n ń ṣe náà ayé fàmílétè ntutọ́ ìjòlẹ̀ tó ń fẹ́ bẹ̀rẹ̀ yún wọ́n pe orúkọ wọn síta ẹ dákun gbogbo wàhálà ìdààmú tí ń ṣẹlẹ̀ lágọ̀ọ́sàsá àdúpẹ́ kó lódùmarè tí ń bá wa ṣe ń ti ń lọlẹ̀ díẹ̀díẹ̀ náà ni ṣùgbọ́n kò ì lọlẹ̀ èyí táwa lè fi mọ̀ kó lọlẹ̀ ni pé bí gbogbo ọmọ ìlú pátápátá tí wọ́n ti sá lọ nítorí pé wọ́n fẹ́ pa wọ́n bí gbogbo wọn bá padà wọ̀lú padà àwà tí gbogbo ìlú wá túbà tó túṣẹ tómi àlàáfíà tó ti dàrú nílùú àgọ́sàsá tó wá tòrò mẹnẹmẹnẹ bí omi àjẹfòwúrọ̀ pọn ìgbà náà làbá tó lè sọ pé àlàáfíà ti jọba nílùú àgọ́sàsá ṣe é mọ̀ pé àgọ́sàsá ní ọjà kan ọjà ńlá lọjà náà kò síbi tí wọ́n èé ti wá nájà náà ọjà náà ti wá joro kò jẹ́ ọjà mọ́ báyìí ó dìgbà tí gbogbo àwọn ọmọ ìlú tó sá lọ tí wọ́n wà lẹ́yìn odi bá padà dé tí gbogbo wọn wá nájà ìgbà náà gangan la lè pe ọjà náà ní ọjà ṣe mọ̀ pé gbogbo oríṣiríṣi ìlú kéréje tó súnmọ́ gbogbo ìlú àgọ́sàsá yìí gbogbo wọn ni wọ́n máa ń wá nájà náà tó gbogbo ẹ̀yin lọ́balọ́ba nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin ọba aláyé nílẹ̀ Yorùbá mo kí gbogbo yín bàbá mi àgbàlagbà bá mi Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá kejì mo kí yín bá mi ìbá o kádé ọpẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ kí rùkẹ̀rẹ́ ọjẹjẹjẹ kó dọkinẹ gbogbo ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin ọba aláyé nílẹ̀ Yorùbá ẹ dákun ẹ bá mi súnmọ́ bí gbogbo yín ẹ dákun ẹ gbọ́rọ̀ mi nǹkan tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kò tù òjíire ẹ dákun ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí òun la fi ń pariwo Yorùbá nation àwa ò ní kí bàbá Jagaban Tinubu àní kí wọ́n mọ́ ṣèjọba Olódùmarè ló gbé wọn débẹ̀ Olódùmarè ó sì bá wọn ṣe àmọ́ àsìkò lélẹ́yìí táwa náà lè jà fara wa ṣe mọ̀ pé bí bàbá bá lọ́dún mẹ́jọ tán kì í ṣe Yorùbá ló tún bọ̀ ń bẹ̀ ìyàwó wa jẹ everybody tá a bá tètè ṣe tó yẹ á ṣe báyìí kí gbogbo wọn tètè faramọ́ Yorùbá nation torí pé ká máa ṣiṣẹ́ lẹ̀ ni bàbá ń lọ báyìí Yorùbá nation ń gbé ni ó ti expire ti pẹ́ ṣe mọ̀ bẹ́ẹ̀ láti 1914 Olódùmarè ti fún wa lómìnira lóòótọ́ àwa ló kù ká fọwọ́ ara wa ká work towards the òmìnira ká work towards the freedom Olódùmarè ò ní padà lẹ́yìn wa láṣẹ Èdùmàrè ní Ìpókíà local government gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá wa mo kí gbogbo yín ẹ̀kú bẹ́lẹ́dùn àti pé orí kèké ṣe ibi tá à ń lọ nù ẹjẹ́ àṣì àlọ́ ibi tá a fẹ́ lọ ní kánmọ́ kóbó tó nǹkan kan ń ṣẹlẹ̀ tá a bá ti wọlé nídìí ìrókò bọ́dà ìlú tá à ń pè ní ìlú ìdí ìrókò ìkọ́ bá a bá ti wọlé ní oríta yẹn tá a ti yà wọlé tá à ń lọ sọ́nà àgọ́sàsá a kọjá àwọn ìlú kéréje kéékèèké kan tó wà lọ́nà
bàbá ti ń lọ lójú ọ̀nà òun náà ní nǹkan òun ti ń ṣẹlẹ̀ ń sì ti ń ṣẹlẹ̀ láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn. N tó ń ṣẹlẹ̀ ni pé àwọn kan gbé àwọn road block sójú ọ̀nà, wọ́n gbé àwọn road block sójú ọ̀nà wípé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n tán bá ti dọ́kadà dúró báyìí, wọ́n rọ́kadà tán bá ti dá ọlọ́kadà dúró, wọ́n á sì béèrè owó ńlá lọ́wọ́ ọlọ́kadà, owó tó jẹ́ pé ọlọ́kadà gan lè má lè pa láàrin ọ̀sẹ̀ kan àbóṣù kan gan. Bí wọ́n bá ti wá béèrè owó lọ́wọ́ ọlọ́kadà yìí, wọ́n á yọ kọ́kọ́rọ́ ẹ̀, wọ́n á dá dúró, kódà wọ́n á já èrò tó gbé sẹ́yìn pé kó máa lọ, wọ́n á dá dúró àbí kí wọ́n sì sí máṣíìnì lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ náà sì ni mọ́tò tó bá tó àyè kan, mo mọ̀ pé wọ́n mọ rọ́ọ̀bù ní ibi tá à ń sọ yìí. Bí èèyàn bá kọjá, wọ́n fẹ́ lè gbowó lápò ẹ̀ àbí kí wọ́n gba fóònù ẹ̀. Ẹ dákun tí ń ṣẹlẹ̀ yìí kí ló dé? Ẹ dákun ṣàfẹ́sọ̀ lóde nǹkan míì ni gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ ń pa kinní yìí. Wọ́n dáko èèyàn díẹ̀ kẹ́ ẹ lè mọ̀ pé kẹ́ ẹ lè jáwọ́ kúrò nínú ìwà tẹ́ ẹ̀ níbù yìí ni. Ẹ dákun ẹ jáwọ́ ń bẹ̀. Ní tí ń ṣẹlẹ̀ lágbọ́sàsá lọ́wọ́ kò gba nǹkan tẹ́ ẹ tún fẹ́ máa ṣe yìí. Bàbá sì wé bàbá lọ bàbá bọ̀, ṣe mọ̀ pé wọ́n sọ pé bàbá soko páò ló rán yín, ó sì lè mọ̀ ṣe bàbá ló rán yín. Bó sì ṣe bàbá ni bí ṣe bàbá, gbogbo ń tọ́pamọ́ lójú èèyàn kedere ni lójú Ọlọ́run aláwùrábí. Ẹ dákun kílẹ̀ ń ṣe léyìí fún Wàsíù Ògúntóyè, Àṣìṣì ọmọ ìyá àlá, ẹ̀yin náà wà láàrin wọn. Àwọn tó wà ní road block sẹ́yìn jọlọ́pàá ni, ẹ̀yin sọlọ́pàá. Wàsíù Ògúntóyè òyìn sọlọ́pàá, Àṣìṣì ọmọ ìyá àlá òyìn sọlọ́pàá, Sálíù Kúràǹgbà Olúnládé ẹ̀yin sọlọ́pàá. Àwa rí ọlọ́pàá kan láàrin wọn tí gbogbo ayé mọ̀ dáadáa kọ́lọ́pàá ni, Ṣayọ̀ ọlọ́pàá ni wọ́n ń pè é. Èyí wọn dàbí ó wá láti Ìpókíà local government. Mo mọ̀ pé division tí ń bẹ ń dì ìrókò wọn ò ní bá wọn dá sírù nǹkan wà bàjẹ́ bá wọn, tó ráwa mọ̀ wọn dáadáa. Wọn èyí déédéé ṣe tí ó bá yẹ kí wọ́n ṣe. Kí ló dé? Ìpókíà náà ni, Ìpókíà lánàá, Ìpókíà lónìí. Kí ló dé tó jẹ́ Ìpókíà division ní Ṣayọ̀ ọlọ́pàá Ìpókíà ló ti wá. Ẹ dákun ẹ bá ń tàgì commissioner of police, ẹ bá ń tàgì gbogbo àwọn tó yẹ ká tàgì. A sì gbọ́ pé àwọn ọlọ́pàá láti Owódé, àwọn gangan wà láàrin wọn, kódà wọ́n ń gbé mọ́tò wọn wá bẹ̀, ọ̀nà sì jìnnà síra wọn. Ẹ̀yin ṣe border patrol, ẹ dákun ṣe border patrol nìyí. Bọ́ bá jẹ́ èèyàn kan ló kó yín síbẹ̀ pé kẹ́ ẹ fi máa ṣiṣẹ́ kan, ẹ dákun tó bá yá sí tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ ńbẹ̀ wọn, ṣe mọ̀ pé wọ́n sọ pé ẹ̀yin lẹ ṣe. Ẹ̀yin ọlọ́pàá náà ẹ dákun, ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ pé ẹ̀yin ṣiṣẹ́ yín bí iṣẹ́. Èmi ò against ọlọ́pàá, Nigerian police wọ́n try, wọ́n ń ṣiṣẹ́ wọn. Ẹ ń bá débi ẹ̀ka máa ń bọ́ ọlọ́pàá ni, ọlọ́pàá ń ṣiṣẹ́ dáadáa. Ṣùgbọ́n ṣe mọ̀ pé àwọn kàńdá kan ò lè mọ̀ sí láàrin wọn, gbogbo ibi ló wà. Àwọn èpò ò lè mọ̀ sí láàrin àlùkámọ̀ níbi tá a ti ń ráwọn ọlọ́pàá tí wọ́n ń ṣiṣẹ́ ibi tó jẹ́ pé wọ́n sì mú wọn, wọ́n sì fọwọ́ òfin gbé wọn. Àdúpẹ́ lọ́wọ́ bàbá wa àgbàlagbà commissioner of police, àdúpẹ́ lọ́wọ́ wọn. Olódùmarè ó túbọ̀ máa ràn yín lọ́wọ́. Lógùn state, ní Lagos state, ní Àbújá àti jákèjádò gbogbo ilẹ̀ Yorùbá àti orílẹ̀-èdè Nàìjíríà, ẹ dákun ẹ bá wa lọ́wọ́ sọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yìí. Nítorí tó ń ṣẹlẹ̀ ní Ìpókíà báyìí, road block gidi ni. Àwọn ọlọ́kadà gan tiẹ̀ ń sá fún bẹ́ẹ̀, àwọn onímọ́tò ń sá fún bẹ́ẹ̀. Ẹ dákun, ọlọ́kadà tó jẹ́ pé 1000 naira per litre náà fi ń ra epo lítà kan. Ẹ wo iye èrò mélòó náà fẹ́ fi gbé ńgbọ̀n bá fi ṣiṣẹ́ tó bá dalẹ̀, èlò ló fẹ́ kù sí wọn lọ́wọ́. Ẹ̀yin ọlọ́pàá road block kì í lè sọ pé ọlọ́pàá ni wọ́n, torí mo mọ̀ pé iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ ìlẹ́gà ni. Kì í wá sàwọn ga àwọn ọlọ́pàá bẹ́ẹ̀ ó jókòó báyìí ni. Àwọn tí wọ́n ń lò ṣiṣẹ́ náà ni Wàsíù Ògúntóyè, Àṣìṣì ọmọ ìyá àlá àti Sálíù Kúràǹgbà Olúnládé. Ṣayọ̀ ọlọ́pàá òun gangan ni yóò dúró bí akọgun wọn. Ẹ dákun, ní tí tún ń ṣẹlẹ̀ yìí ó tún lágbára. Wọ́n ti ń kọ̀ǹpléènì. Ẹ ṣàánú àwọn ọlọ́kadà náà, ẹ ṣàánú àwọn ọlọ́kọ̀. Wọ́n ti ń kọ̀ǹpléènì. Ẹ dákun, ọ̀nà tí ẹ tún fẹ́ gbà yọ lélẹ́yìí. Ẹ ń jayé fàmílétè ń tutọ́ sẹ́yìn èyí sọmọ Yorùbá ni, sọmọ àlè Yorùbá lẹ́yìn ni. Ọmọ àlè Yorùbá ní ọmọ ṣe gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí. Ẹ dákun, ohun tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, ẹ jẹ́ àjọ pawọ́pọ̀ kájọ léwà bàjẹ́ jìnnà ni. Ilẹ̀ Yorùbá kò tu òjìrì ilẹ̀ tí ń sàn fún wàrà àti fóyin ni. Ẹ má jà balẹ̀ yìí jẹ́, ẹ má jà wa gangan sọra wa di báńdíìtì.
ẹnìkan kọ́ ló rán yín, ẹ̀yin lẹ ránra yín. Nígbà tẹ́ bá wá yá wọ́n sọ pé bàbá Sokopa ò ló rán wọn, àbí bàbá bẹ́ẹ̀ bá láǹfààní àti máa wò mí sẹ́yìn lẹ tún rán àwọn eléyìí ni. Mo sọ nu prógrámù mi kan, mo sọ fẹ́nìkan, mo ní anything tó bá ṣẹlẹ̀ tó bá ti jẹ́ pé ẹni tí wọ́n mọ̀ mọ́ bàbá ni, àbẹ́ni tó jẹ́ pé ń fi ọ̀rọ̀ bàbá sẹ́nu pé òun mọ bàbá, òun mọ bàbá, anything tó ń tọ̀ ń bá ṣe wọ́n sọ pé bàbá ló rán, tí ó ṣẹlẹ̀ nù. A sì tún gbọ́ pé láti inú ìlú Àgọ́sàsá, àwọn tí ń darí ìlú Àgọ́sàsá báyìí wọ́n ránṣẹ́ sí kábíyèsí. Kábíyèsí o, mo kì í o, kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kí rùkẹ̀rẹ̀ ó jẹjẹjẹ kí ó dọkini, ẹ pẹ́ lórí ibi tẹ́ ẹ wà ń. Kábíyèsí ẹ mà ní fọjọ́ lọ́jọ́ lọ ẹ̀ ní kánjú kù. Kábíyèsí ìlú Onírò, Kábíyèsí Onírò, àwọn lẹ̀ ń wò lórí ìkànnì yìí, àwọn náà lẹ̀ ń wò ó. Kábíyèsí ọba Onírò, ẹ dákun kí ló tún dé? Wọ́n ti ránṣẹ́ sí yín láti ìlú Àgọ́sàsá pé gbogbo àwọn ọmọ ìlú Àgọ́sàsá tó wà nílùú yín, wọ́n ní kẹ́ ẹ lé wọn kúrò. Wọ́n ní kẹ́ ẹ lé wọn kúrò. Ẹ dákun, mo láǹfààní láti máa bá ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ nínú ìlú Àgọ́sàsá àtàwọn apá bàbá Sokopa àtàwọn apá ti ọba kejì tí wọ́n fi jẹ tó jẹ́ ti ìlú gangan, àti tí gómìnà gbọ́ pa àṣẹ fún. mo láǹfààní láti máa bá àwọn ọmọ ẹ̀yìn wọn sọ̀rọ̀ dáadáa. Àwa ò kàn gbọ́dọ̀ gbé síbì kan ni, ibi tá a bá rí pé ibi tó bá jẹ́bi òótọ́ la gbọ́dọ̀ tẹ̀ sí. A gbọ́ pé wọ́n ti ránṣẹ́ sí Kábíyèsí Onírò, kò sí tí ó ṣẹlẹ̀ táwọn information yìí mo ti confirm ẹ̀ ni. Wọ́n ránṣẹ́ sí Kábíyèsí pé kí wọ́n lé gbogbo ọmọ ìlú Àgọ́sàsá kúrò. Ẹ dákun, kò sí tó jọ. Kábíyèsí bẹ́ẹ̀ bá lé wọn kúrò ẹ fẹ́ popular ju bẹ́ẹ̀ ṣe wà lọ. Bàbá lẹ jẹ́, ọmọ gbínísín làwa jẹ́. Àmọ́ ní ayé tó wà láyé òde òní, bàbá ṣe mọ̀ pé ńgbà kan kì í ṣe gómìnà ní gbọ́pá àṣẹ fún ọba, kì í ṣe gómìnà. Ìlú ni wọ́n ṣe nǹkan ṣẹ̀ṣe ni. Àmọ́ ní ìsìn wọ́n ti sọ́ di ọ̀rọ̀ onígómìnà, wọ́n ti yí ṣẹ̀ṣe padà, nǹkan sì ti yí padà náà nù. Bàbá ẹ dákun, bàbá bẹ́ẹ̀ bá lé ẹnikẹ́ni kúrò nínú ìlú yín náà, ẹ fẹ́ ká mú ìlú yín náà mọ́ ìlú tá fi máa ṣètàn, ẹ fẹ́ popular nù. Kábíyèsí gbogbo tẹ́ bá sì ṣe lágbè fáyé gbọ́. Olódùmarè ń bẹ lẹ́yìn wa, ẹ ń bá fojú kọ̀rọ̀kọ̀rọ̀ wá, Olódùmarè ó fìyà jẹ onítọ̀hún tilétilé dáadáa tọmọtọmọ. Kábíyèsí àwa fẹ́ràn yín, ló jẹ́ ká ṣe irú prógrámù yìí síta. Àfẹ́ kó kọ yín ó bàjẹ́, àfẹ́ kẹ́nìkan ó bà yín ló kọjẹ́. Àwa ò tí ì lè sọ pé ní báyìí ló ránṣẹ́ wá. Àmọ́ àwòjúlẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ bá dán wò lásìkò ọdún yìí. Gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo tí ń gbàwẹ̀, mo kí yín o, a kú ọdún. Ẹ̀mí tó ṣe tọdún yìí yóò ṣe tẹ̀mí ìtayàtọmọ nínú owó ọlá ìkú baálẹ̀ ọrọ̀. Mo kí gbogbo yín, àdúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Àwẹ̀ dópin o. Gbogbo ẹ̀yin àjọ̀sán, ojú ti gbogbo yín. Àwa tá ń gbàwẹ̀, àwa náà la lè sọ pé a gbàwẹ̀. Bọ́ bá ti dago 8 àárọ̀, èmi máa ń jí sáàrì. Bọ́ bá sì ti dọwọ́ bí aago 4 5 á sínú náà nù, àbí? Àdúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Kábíyèsí Onírò, ẹ dákun, ẹ má lé ẹnikẹ́ni kúrò nínú ìlú yín. Ẹ ní lé àlàáfíà kúrò nínú ìlú yín. Kábíyèsí, omi ìlú yín tó ti ń tòrò kò ní dàrú. Kábíyèsí, ṣé ẹ fẹ́ lé wọn sẹ́nu kú ni? Kábíyèsí, ẹ rántí pé Olódùmarè ló fi yín sórí ibi tẹ́ ẹ wà. Olódùmarè ò sì ní kánjú mú yín kúrò báyìí. Kábíyèsí, gbogbo tá a bá ń ṣe nílé ayé ẹja máa ro tó Olódùmarè. Àwọn ọmọ ìlú Àgọ́sàsá tó wà nílùú yìí nǹkan kan ò gbọdọ̀ ṣe wọ́n, torí wọ́n sá kúrò nínú ìlú nítorí ikú ni. Àwọn tó sá kúrò nínú ìlú pọ̀ nítorí kán má bàa pa wọ́n, torí pé kú tó ń pojú gba ẹni òwe ní ń pa fún ni. A rí nínú àwọn èèyàn tó jọ ọmọ ìlú yìí tó jẹ́ pé wọ́n ti pa wọ́n lu ẹlòmíì ní tẹ́mi ìjábọ́ lẹ́nu ẹ̀. Bó làwọn yòókù ó ṣe rí eléyìí tí wọn ò ní fẹsẹ̀ fẹ́, tí wọn ò ní júbà ìwòrò? Ẹ dákun, ẹ sọ fún mi, gbogbo èèyàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní wọ́n gbá wọn kan lọ sí mọ́ṣúárì, wọn ò rí wọn. Àwọn kan tiẹ̀ disappear ní. Ẹ dákun, ṣẹ́bọra tún jiyàn gbé lọ láàrin ìlú ni. Kábíyèsí Onírò, ẹ rò dáadáa o. Kábíyèsí mi, bàbá àgbàlagbà,
kájọ pẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ kí rúkẹ̀rẹ̀ ọjẹjẹjẹ kó dọkini oníkọ́ òfìkọ́ àwọn ni mò ń perí òun ìran ọmọ ní ń perí bàbá. Kábíyèsí ìlú Ìkọ́ ìlú Ìdíròkò tó ti ń tòrò títí ń túbà títí ń túṣẹ láṣẹ Èdùmàrè ìlú náà ò ní túmọ̀ yín lórí. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ tí ń bẹ nílùú Ìdíròkò pátápátá èèyàn ni yín mo ti máa ń sọ ẹ̀kọ́ bẹ́lẹ́dùn wá ti pé orí bọ́dà wa tó jẹ́ pé ó dá nǹkan wọ̀ọ̀wọ̀ sílẹ̀ Olódùmarè ọba wọnú ìjọba àwọn ó sì láìpẹ́ láì jìnnà. Kábíyèsí ìlú Ìdíròkò gbàyàn mọ́ra gbogbo wọn ní Ìdíròkò wọ́n gbàyàn mọ́ra. Àwọn ẹ̀ lè gbọ́ pé irú eléyìí sọmọ lọ́wọ́ wọn pé wọ́n wá lé àwọn èèyàn kan kúrò. Wàhálà àti ìdààmú òde ní ṣẹlẹ̀ nílùú Ìdíròkò láṣẹ Èdùmàrè. Gbogbo àwọn tí ń bẹ ní Ìdíròkò Olódùmarè ó máa wà pẹ̀lú gbogbo wọn yóò máa ṣọ́ gbogbo wọn tẹbí tará tilé tàyà tọmọ láṣẹ Èdùmàrè. Kábíyèsí Onírò bẹ́ẹ̀ bá lé èèyàn kan pẹ́rẹ́ àyè sàwálà nílùú o àmọ́ kò tọ̀nà lábẹ́ òfin ẹ fẹ́ lé wọn fún ikú ni ẹ má lé ẹnikẹ́ni bẹ́ẹ̀ bá sì lé wọn á jẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà kó gbọ́ bóyá bí gbogbo ọba aláyé ṣe máa ń ṣinú nílẹ̀ Yorùbá ṣèbí ilẹ̀ Yorùbá nílẹ̀ yín ẹ̀yin náà wà lára àwọn ọba aládé ilẹ̀ Yorùbá àfẹjọ́ ti yín náà sùn bí tó yẹ ká fi sùn nù. Gbogbo ìlú tí ń bẹ lágbègbè Àgọ́sàsá gbogbo ọmọ Àgọ́sàsá tí bá ń bẹ ń bẹ ẹ dákun kankan ò gbọdọ̀ ṣe wọ́n èèrà ò gbọdọ̀ rìn wọ́n. Kódà orílẹ̀-èdè míì tí wọ́n bá wà mo mọ̀ pé àwọn orílẹ̀-èdè yẹn wọ́n dáa ju tiwa gan lọ torí ẹ̀ lè gbọ́ pé wọ́n lé ọmọ Yorùbá kúrò níbẹ̀ ilẹ̀ Yorùbá náà láti ń gbọ́ nǹkan burúkú bíi eléyìí. Kábíyèsí Onírò àti ìlè sọ pé ẹ ṣe àfi tá a bá gbọ́ a sì gbọ́ náà níbẹ̀ bá lé ẹnikẹ́ni lọ ẹ dákun ẹ má lé èèyàn o kábíyèsí tó gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá kò tu òjíire ẹgbọ́n tí tó ń ṣẹlẹ̀ lélẹ́yìí o roadblock tí ń bẹ níbẹ̀ ní ọ̀nà lọ́nà tá a bá ti wọlé sí ọ̀nà tó lọ s'Àgọ́sàsá láti Ìdíròkò bá a bá ti wọlé síbẹ̀ là ń lọ sí ọ̀nà Àgọ́sàsá àwọn agbófinró kan ń bẹ ń bẹ wọ́n ń bẹ láàrin kan níbẹ̀ wọn tó jẹ́ pé wọ́n ṣe roadblock síbẹ̀ kìí sàwọn ní jáde síta sí àwọn ọlọ́kadà àwọn tá a dárúkọ lẹ́ẹ̀kan àwọn Wàsíù Ògúntóyè Àṣìṣe ọmọ ìyá àlá Ọ̀dẹ́dá Sálíù Kúràǹgbà Olúnládé àti Sayọ̀ ọlọ́pàá àwọn yìí gan ni wọ́n á sì yọ kọ́kọ́rọ́ wọn á sì béèrè owó ńlá wọ́n ní àwọn ọlọ́kadà lára wọ́n ní àwọn èèyàn lára púpọ̀ ẹ dákun kí làwọn ẹni yìí ṣe ṣiṣẹ́ tí commissioner of police ràn yín nù ṣiṣẹ́ tí ìjọba ràn yín nù a sì gbọ́ tàwọn tí ń bẹ lówódé àwọn custom officers àwọn immigration officers àwọn Nigerian police iṣẹ́ tó wà lẹ́gà iṣẹ́ gidi làwọn ń ṣe wọ́n wo gbogbo nu báàgì yín wọ́n chẹ́ẹ̀kì gbogbo tó yẹ kí wọ́n chẹ́ẹ̀kì wọ́n bá ti ẹ̀mí gan kọjá lọ́dọ̀ wọn lẹ́nu lọ́lọ́ yìí wọ́n á sì kí lè bó lẹ ṣe jẹ́ ìbò lẹ̀ ń lọ passport yín dà torí border patrol ni wọ́n láṣẹ bẹ́ẹ̀ báwo lógo tí ń bẹ láyà wọn rí lógo Nàìjíríà tún rí ti Benin Republic wọ́n láṣẹ láti béèrè pé ṣé Benin ẹlọbẹ bá ní Benin ni ó dá passport yín dà ìbò lẹ ti ń bọ̀ Benin lẹ ti ń bọ̀ ẹ ń bọ̀ Nàìjíríà passport tẹ́ ẹ fi wọlé dà àwọn eléyìí láṣẹ èwo tó ní tẹ̀yìn ọlọ́pàá tẹ́ ẹ lọ ń dáná àgbèyìn sáyé gbọ́ àgbèyìn sí gbogbo àgbáyé kódà á fi gbogbo nǹkan yín á fi hàn gbogbo àgbáyé tí wọ́n ó sì ríṣẹ́ tẹ̀ ń ṣe níbi tẹ́ wà kìí ṣe ibi tẹ́ mo mọ̀ pé iṣẹ́ tí ò tọ̀nà lẹ́ ń ṣe níbi tẹ́ wà kì í wá sẹ́yìn gangan lẹ̀ ń ṣe ẹ wá mú àwọn ọmọ ta mọ́lẹ̀ mẹ́gbẹ̀ẹ́ àwọn nìkan lọ́ mọ́ ṣiṣẹ́ ọ̀hún ẹ má jẹ́ kí nǹkan burúkú ń bẹ lọ́nà ọ̀hún bẹ̀ owó dé sí Ìdíròkò la mọ̀ tí gbogbo àwọn officers lóríṣiríṣi wà táwọn náà sì ń lo àwọn ọmọ ó sì tọ̀nà lóòótọ́ bẹ́mi ṣe rò ó ṣe mọ̀ páwọn tí wọ́n ń lò yìí àwọn ni wọ́n mọlẹ̀ dáadáa wọ́n mojúlẹ̀ wọ́n bá gbẹ́ nìkan wá ọ́fíìsà kan wá láti ilẹ̀ Haúsá kó tó lè mojúlẹ̀ àwọn tó ti ń bẹ́ẹ̀ ni wọ́n mojúlẹ̀ pé mọ́tò tí ń bọ̀ yìí ìmọ̀ ń kọjá ń bì dáadáa mọ́tò yìí mọ́tò tuntun ni kò kọjá ń bì rí wọ́n lè bá wọn ṣiṣẹ́ papọ̀ ẹ dákun gbogbo ẹ̀yin tí ń gbọ́ mẹ́ bá ń fọwọ́dù ẹ dákun ẹ bá wa sọ̀rọ̀ lórí ẹ̀ ní tí ń ṣẹlẹ̀ nu tá a tún rí báyìí o Olódùmarè ò ní padà lẹ́yìn wa láṣẹ Èdùmàrè ìlú Àgọ́sàsá kò ní dàrú láṣẹ Èdùmàrè ẹ dákun
ẹ má gbàgbé pé àwọn mẹ́sàn-án kan sì ń bẹ ní àtìmọ́lé lábẹ́òkúta. Àwọn ẹni yìí ò gbọ́dọ̀ lọ ẹ̀wọ̀n, wọn ò gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n. Bàbá wa Ṣokopáwọ̀, ẹ wá nǹkan ṣe sọ̀rọ̀ wọn, ẹ̀yin lẹ àrẹ́sì wọn. Bàbá ẹ má boko ara yín jẹ́, ẹ wá nǹkan ṣe sọ̀rọ̀ àwọn mẹ́sàn-án yìí. Ṣe mọ̀ pé lára wọn ìyá kan bẹ́ẹ̀ ìyá yankí, ìyá yìí lẹ̀gbọ́n ọ̀nà fíù gangan tí ẹni security yín pa. Ẹ dákun ẹ wá nǹkan ṣe sí, ẹ má boko ara yín jẹ́ bàbá. Ẹ lágbára láti tú wọn lẹ̀. Bàbá ẹ má jẹ́ kí wọ́n ṣẹ̀wọ̀n, orúkọ yín ò ní bàjẹ́. Bàbá Olódùmarè ti ṣe fún yín, à ń sọ fún yín ni. Olódùmarè ti ṣe fún yín, ẹ̀yin kọ́ lẹ kọ́ Olódùmarè, kó Olódùmarè tó gbé yín sáàyè tẹ́ wà. Lára àwọn tí sì ń tẹ̀lé yín náà, ara àwọn èèyàn dáadáa láàrin wọn. A sì ráwọn ọmọ ìta tó jẹ́ pé àwọn ṣe tán láti máa bókọ yín jẹ́ ni bàbá. Olódùmarè ò ní padà lẹ́yìn wa o. Ìlú Àgọ́sàsá òrojú yóò ráyè lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè. Ẹ ń bá ní kó mi ìlú Àgọ́sàsá kọ́mọ́ tòrò, ayé wọn ò ní tòrò ni, kìí ṣèpè. Gbogbo ẹ̀yin ọmọ ìlú Àgọ́sàsá náà, lẹ́yìn tẹ́ wà lẹ́yìn odi àtẹ̀yìn tẹ́ wà ń bẹ̀ tó jẹ́ pé ẹ faramọ́ kábíyèsí ìlú Fẹ́mi lóyè. Ẹ̀yin náà ẹ finúkonú, ẹ mọ́ ṣọ̀tẹ̀, ẹ mọ́ dalẹ̀ láàrin ara yín, torí ọ̀dàlẹ̀ náà ń bẹ láàrin yín. Ọ̀dàlẹ̀ ń bẹ láàrin yín. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni mo sọ bẹ́ẹ̀. Ǹtẹ́ ẹ̀ lè sọ lójú ọlọ́rọ̀ kẹ́ ẹ máa sọ lẹ́yìn ẹ̀. Ẹni tó jẹ́ pé Olódùmarè tún ń lò fún yín, ẹ̀ tún ń sọ nǹkan burúkú nípa ẹ̀. Kí ló dé? Kí lẹni ọ̀hún ṣe? Ẹni tó Olódùmarè ń lò tó rán wá, tèlé ṣe pé ó wá nítorí owó, tó ń ṣe gbogbo tí ń ṣe fọ́lọ́run ọba, tó tún náwó ara ẹ̀ sí prógráàmù lóríṣiríṣi. Ẹ̀ tó ń sọ oríṣiríṣi nǹkan tí ò dá nípa onítọ̀hún. Ọlọ́run wà o, Ọlọ́run wà o. Àfi tí n bá ṣe ibi iṣẹ́ nìkankan ló kù, àbí tí n bá lérò ibi iṣẹ́ nìkankan, Ọlọ́run ń bẹ, àwa ó ṣe tiwa. Olódùmarè lọ́ba tí ó rìwọ́ọ̀dù àwa. Olódùmarè lọ́ba tí ó dájọ́ fáwa gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wa, èrò wa bá ṣe rí. tó mo rí yín náà gbogbo èèyàn lólùfẹ́ mi, ojú tẹ fi ń wò mí ojú yóò ní rí lédè yìí, etí tẹ sì fi ń gbọ́ mi tí yóò ní fàyà pẹrẹgẹdẹ bí owó aṣọ láṣẹ Èdùmàrè. Àwa ń lọ àwa ń bọ̀ ni, ẹni bá ní káwà ọ lọ ká má bọ̀ náà láwàá dé là nílé bá láṣẹ Èdùmàrè. Mo kí yín ẹ kú kalẹ̀.